dédé àsìkò yìí lónílé lálejò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí pátápátá ni mo kí. Mi ò lólódì ẹnìkan ọdẹ ọdún bí o ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀. Iṣẹ́ wa ò ní dìṣẹ́ láṣẹ Elédùmarè. Ìròyìn Awíkonko tẹlifíṣàn ló ń dé sójú ìwòran yín lónìí ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 28 oṣù kẹwàá ọdún 2025. Gbogbo wa la ó ṣẹ́gun ọ̀tá tá ò rẹ́yìn òdì. Ọmọdásọ́lá ìfúnní ìlú oníròyìn ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde àwọn àtúnṣe sí ipò àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò nínú ìgbìyànjú láti fòpin sí kùdìẹ̀kudiẹ ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Adájọ́ tó ń gbẹ́jọ́ olórí ikọ̀ IPOB Nnamdi Kanu ó sọ pé ẹ̀sùn tí Kanu ń jẹ́jọ́ lé lórí kò yé ó ní mo rọ̀ ọ́ láti kàn sáwọn àgbà agbẹjọ́rò fún àlàyé kó tó pẹ́ jù. Kí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Àjọ tó ń gbógun ti lílò àti títa oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà NDLEA ló ti fi páńpẹ́ òfin gbé gbajúmọ̀ onífàájì ìlú Èkó ní Pretty Mike àti àwọn èèyàn 100 mìíràn lórí ẹ̀sùn lílo oògùn olóró. Ilé alájà méjì dà wó nípínlẹ̀ Èkó lásìkò táwọn èèyàn inú rẹ̀ ń sùn lọ́wọ́ ẹ̀mí ṣòfò tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì fara pa. Obìnrin dìjà sílẹ̀ láàrin ọ̀rẹ́ méjì Gàfárù àti Túndé nílùú Ìlọrin ni Gàfárù bá bínú gún Túndé pa k'Elédùà ó ṣàánú. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde àwọn àtúnṣe sí ipò àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò nínú ìgbìyànjú láti fòpin sí kùdìẹ̀kudiẹ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu nínú àtẹ̀jáde tí olùbádámọ̀ràn rẹ̀ Sunday Dare fi síta fún àwọn oníròyìn ló kéde ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé gẹ́gẹ́ bí ẹni tí yóò rọ́pò ọ̀gágun Christopher Musa gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ ọmọ ológun. Olórí ikọ̀ ológun orí ilẹ̀ báyìí ni ọ̀gágun W. Shaibu. Olórí ikọ̀ ológun orí òfurufú ni Marshal S.K. Aneke. Olórí ikọ̀ ológun orí omi sì jẹ́ Rear Admiral I. Abbas. Ọ̀gágun EAP Ondideye sì di ipò rẹ̀ mú gẹ́gẹ́ bí olórí ológun ọ̀tẹlẹ̀múyẹ́. Ààrẹ orílẹ̀-èdè yìí tó tún jẹ́ olórí fún gbogbo ikọ̀ ọmọ ogun ó dúpẹ́ lọ́wọ́ olórí ológun tó kógbá wọlé àti àwọn yòókù rẹ̀ fún ipa tí wọ́n kó nínú pípèsè ààbò fún orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ààrẹ tún rọ àwọn olórí tuntun pé kí wọ́n rí i dájú pé wọ́n nífẹ̀ẹ́ ará ìlú lọ́kàn kí wọ́n sì jẹ́ kí ààbò ìlú jẹ wọ́n lógún púpọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni iṣẹ́ bẹ̀rẹ̀ fún àwọn olórí ológun tuntun náà. Ṣáájú ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde ìyànsípò adelé ọ̀gá àgbà iléeṣẹ́ ológun Nàìjíríà ní ọdún tó kọjá. Ní ààrẹ kéde Major General Olúfẹ́mi Ọlátúnbọ̀sún Olúyọdé gẹ́gẹ́ bí ẹni tí yóò délé lẹ́yìn ìpapòdà ọ̀gágun Taoreed Lágbájá. Bílé ń jó bí olè ń jà ẹni tí ebi ń pa kò ní yé wí. Ohun tí olórí ẹgbẹ́ tó ń pè fún ìdásílẹ̀ Biafra IPOB ìyẹn Nnamdi Kanu ohun tó ń wí nìyẹn báyìí pẹ̀lú bó ṣe ní kí ilé ẹjọ́ yọ̀ǹda òun tàbí kí wọ́n gba onídùúró òun láti kúrò ní àhámọ́. Níbi ìgbẹ́jọ́ Kanu tó wáyé lánàá ọjọ́ Ajé ní olórí ikọ̀ IPOB náà ti ní òun kò lẹ́jọ́ kankan láti jẹ́ lórí ẹ̀sùn ìgbésùnmọ̀mí tí ìjọba fi kan òun. Nnamdi Kanu sọ pé jìbìtì ní ẹ̀sùn náà ó ní irọ́ pátá ní gbogbo ohun tí wọ́n kà sílẹ̀ lábẹ́ àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun. Kanu fi kún pé ara òun kò tí ì yá kí kóòtù wo ìyẹn mọ́ òun lára. Ẹ rántí pé Kanu ti ní òun yóò gba ẹjọ́ ara òun rò tó sì ní kí àwọn agbẹjọ́rò rẹ̀ máa lọ níwájú adájọ́ James Omotosho
Kanu sọ fún kóòtù lánàá òde yìí pé kí wọ́n fi òun sílẹ̀ bó sì jẹ́ wọn yóò fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún òun ni. Ó ní kò sí òfin kan pàtó lórílẹ̀‐èdè yìí tí ilé-ẹjọ́ lè fi ìdí ẹ̀sùn tí wọ́n fi kan òun múlẹ̀. Tí irú rẹ̀ bá wà kí Olúwa mi kà á jáde fún mi. Fún ìdí èyí kò yẹ kí n máa wí àwíjàre kankan fún ẹ̀sùn tí kò sí lábẹ́ òfin Nàìjíríà kankan. Nnamdi Kanu ló sọ bẹ́ẹ̀. Ó ní òun ti yẹ ìwé ẹ̀sùn ọ̀hún wò, ó sì rí i pé kò sí ẹ̀sùn kan tó tako òun níbẹ̀. Bí Nnamdi Kanu ṣe fẹ́ máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, adájọ́ James Omotosho dá dúró. Ó ní ó yẹ kí òun fi òye yé lórí ìlànà ìgbẹ́jọ́ ní ilé-ẹjọ́. Adájọ́ Omotosho ṣàlàyé pé nínú ẹjọ́ ìwà ọ̀daràn tí olùpẹ̀jọ́ bá ti ṣíwèé ẹjọ́ tí wọ́n sì ti sọ tiwọn, nǹkan mẹ́ta ló kù fún olùjẹ́jọ́ láti ṣe. Àkọ́kọ́ ni láti kọ̀wé pé kò sí ẹjọ́ láti jẹ́. Bí wọn kò bá gba èyí wọlé, ohun tó kàn ni láti bẹ̀rẹ̀ àlàyé àti àwíjàre rẹ̀. Ó ní nǹkan kẹta ni pé bí olùjẹ́jọ́ bá ní òun kò lẹ́jọ́ láti jẹ́, ó túmọ̀ sí pé ohun tí olùpẹ̀jọ́ bá sọ ló fẹ́ gbé ara lé nìyẹn. Ṣùgbọ́n lẹ́yìn àlàyé adájọ́ yìí, Kanu tún yarí pé kò sí ẹ̀sùn kan tó tako òun. Wọ́n tì mí mọ́lé lọ́nà àìtọ́ lórí ẹ̀sùn tí ilé-ẹjọ́ tó ga jù ti sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Mo ń bẹ Olúwa mi kó tú mi sílẹ̀ lónìí tàbí kí wọ́n fún mi ní bẹ́ẹ̀lì nítorí ara mi ò yá. Kanu ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn àlàyé adájọ́ Omotosho. Ṣùgbọ́n adájọ́ Omotosho rọ̀ láti ṣọ́ra lórí ìpinnu rẹ̀ èyí tó gùn lé. Ó wá pàrọwà sí Kanu láti kàn sí àwọn lọ́ọ̀yà tó ní ìrírí nípa ẹ̀sùn ìwà ọ̀daràn kí wọ́n lè gbà á ní ìmọ̀ràn gidi lórí ohun tó yẹ kó ṣe. Adájọ́ Omotosho ní mò ń gba olùjẹ́jọ́ nímọ̀ràn nítorí mo mọ̀ pé ojúṣe mi ni láti ṣe bẹ́ẹ̀ nígbà tí kò ti ní agbẹjọ́rò kankan mọ́. Mo sì mọ̀ pé Ọlọ́run máa béèrè lọ́wọ́ mi tí mi ò bá ṣàlàyé fún un. Agbẹnusọ ìjọba Adégbóyèga Awómọ́lò sọ fún kóòtù pé ọjọ́ 6 ni olùjẹ́jọ́ ní láti bẹ̀rẹ̀ kó sì parí ẹjọ́ rẹ̀. Ó sì ti lò 3 nínú rẹ̀. Ó ní nínú ọjọ́ náà ló yẹ kí adájọ́ sún ìgbẹ́jọ́ rẹ̀ sí. Ní ìparí, adájọ́ ní òun fún olùjẹ́jọ́ ní ọjọ́ 7 láti kàn sí àwọn àgbà lọ́ọ̀yà tó lóye lórí láti ṣàlàyé ohun tí ẹ̀sùn ìwà ọ̀daràn jẹ́ fún un. Ó sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 4, 5 àti 6 oṣù kọkànlá ọdún tí a wà yìí bóyá olùjẹ́jọ́ yóò tẹ̀lé ẹ̀sùn tó wà nílẹ̀ tàbí yóò bẹ̀rẹ̀ àwíjàre rẹ̀. Àjọ tó ń gbógun ti lílò àti títa oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà, National Drug Law Enforcement Agency (NDLEA) ló ti fi sìnkún òfin gbé gbajúmọ̀ onífàájì ìlú Èkó ní Mike Eze Nwale Nwogo tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Pretty Mike. Nínú àtẹ̀jáde kan tí àjọ NDLEA fi léde, wọ́n ní wọ́n fi òfin gbé Pretty Mike àti àwọn èèyàn míì tó lé lọ́gọ́rùn-ún nínú ilé ijó rẹ̀ lásìkò tí àwọn èèyàn ń ṣe fàájì pẹ̀lú oògùn olóró níbẹ̀. Àtẹ̀jáde ọ̀hún sọ pé NDLEA ti fi páńpẹ́ òfin mú èèyàn tó lé ní 100 nínú ilé ijó Proxy Night tó wà ní ojúlé 7 àdúgbò Akin Adéṣọlá, Victoria Island nílùú Èkó níbi tí wọ́n ti ń gbafẹ́ pẹ̀lú oògùn olóró. Lára àwọn tí a mú ni ẹni tó ní ilé ijó náà, Mike Eze Nwale Nwogo tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Pretty Mike. Wọ́n sì ti wà lákàtà wa fún àyẹ̀wò. NDLEA sọ síwájú pé ọ̀pọ̀lọpọ̀ páálí oògùn olóró ni wọ́n rí gbà lọ́wọ́ àwọn tó wà nílé ijó náà àti nínú yàrá tí wọ́n ń kó ẹrù pamọ́ sí níbẹ̀. Àtẹ̀jáde náà tí agbẹnusọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi buwọ́lù sọ pé àwọn ya bo ilé ijó ọ̀hún lẹ́yìn tí àwọn kan sín àwọn ní gbẹ̀rẹ̀ ìpàkọ́ pé àríyá oògùn olóró yóò wáyé níbẹ̀. Pretty Mike gbajúmọ̀ fún bó ṣe máa ń múra àti bó ṣe máa ń kó àwọn obìnrin lọ sí òde àríyá. Lásìkò tí wọ́n ya bo ilé ijó náà, NDLEA sọ pé àwọn rí kóró oògùn olóró tó tó 500 tó fi mọ́ ẹgbẹẹgbẹ̀rún oògùn tramadol àti Exor 5, cocaine, skunk, scotchy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
Ní òwúrọ̀ àná ọjọ́ ajé ní ariwo gbalẹ̀ pé ilé alájà méjì kan ti dàwó lulẹ̀ ní ìlú Èkó. Ojúlé 54 òpópónà Cole Oyigbo ní ilé tó dàwó náà wà. Lásìkò tí à ń kọ ìròyìn yìí, kò tíì sí ẹni tó lè fi òǹkà iye èèyàn tó ti di olóògbé nínú ìṣẹ̀lẹ̀ ilé tó dàwó náà múlẹ̀. Àtẹ̀jáde tí Margaret Adéṣeyẹ, adarí iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó fi síta láàárọ̀ àná ọ̀hún ló fìdí ilé wíwó náà múlẹ̀. Adéṣeyẹ sọ pé ẹsẹ̀kẹsẹ̀ ní ikọ̀ panápaná láti sáré ìgànmú ti lọ síbẹ̀ lẹ́yìn tí àwọn gba ìpè ẹgbàwá ní nǹkan bíi aago 12 kọjá 20 ìṣẹ́jú lọ́jọ́ ajé náà. Àjọ panápaná sọ pé ilé náà ti ní àpẹẹrẹ tẹ́lẹ̀ pé ó lè wó nígbàkúùgbà. Nígbà tí yóò sì parí iṣẹ́ lánàá ọ̀hún, àwọn èèyàn tó ń gbé níbẹ̀ sì wà nínú rẹ̀ tí wọ́n ń sùn lọ́wọ́. Èyí ló fà á tí ọ̀pọ̀ ènìyàn fi há sínú rẹ̀ tí ẹ̀mí tó bá a lọ kò sì tí ì lè ṣe sọ bó ṣe jẹ́ pé ilé ńlá ni ilé ọ̀hún. Ìjọba ti sàmì sí ilé náà tẹ́lẹ̀ láti kìlọ̀ ewu tó rọ̀ mọ́ kó tó wó lulẹ̀ lánàá lé àwọn olùgbé ibẹ̀ lórí. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde àjọ panápaná Èkó tí wọ́n fi léde ọ̀hún wí. Ìròyìn sọ pé èèyàn 15 tí wọ́n jẹ́ ọkùnrin 7, obìnrin 4 àti àwọn ọmọdé 4 ni wọ́n ti gbé jáde lábẹ́ ilé náà. Àwọn èèyàn náà ti farapa lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà ní Èbúté Mẹ́ta àti ti èyí tó wà ní Ọ̀dàn lérékùṣù Èkó. Iṣẹ́ ṣì ń tẹ̀síwájú lórí àti kó àwọn tó há sábẹ́ ilé náà jáde. Nílùú Ìlọrin lọ́sẹ̀ tó kọjá ní ìṣẹ̀lẹ̀ láabi kan ti ṣẹlẹ̀ lẹ́yìn tí obìnrin dìjà sílẹ̀ láàrin Gafaru àti Túndé Usman tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tí Gafaru Ahmed sì gún Túndé pa. Ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ lágbègbè ọjà gbọrọ ní ìlú Ìlọrin. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀, Balkis Yusuf, ló sọ pé ọ̀rẹ́ ni Túndé àti Gafaru fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Yusuf ṣàlàyé pé obìnrin ló dìjà sílẹ̀ láàrin àwọn ọ̀rẹ́ méjèèjì lọ́jọ́ náà. Ó tẹ̀síwájú pé Gafaru ló lọ bá Túndé ní agbègbè ọjà gbọrọ tó sì sọ fún un pé òun yóò mú balẹ̀. Ṣàdédé ni Gafaru yọ ọ̀bẹ sí Túndé tó sì gún un ní ìgbáàyà tí Túndé sì ṣubú lulẹ̀ tí ẹ̀jẹ̀ sì bò ó. Ọ̀kan lára mọ̀lẹ́bí olóògbé tó bá àwọn oníròyìn sọ̀rọ̀, arábìnrin Mújì, ó sọ pé ìbànújẹ́ ńlá ni ikú Túndé jẹ́ fún ẹbí àwọn. Ó ní ìyàlẹ́nu ni ìṣẹ̀lẹ̀ náà jẹ́ fún gbogbo èèyàn nítorí ọ̀rẹ́ làwọn mọ àwọn méjèèjì sí tipẹ́tipẹ́. Arábìnrin Mújì tún fìdí rẹ̀ múlẹ̀ pé Gafaru àti ẹbí rẹ̀ ni wọ́n ti sá kúrò nílé báyìí lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Akọ̀wé agbègbè náà, Ọ̀gbẹ́ni Mohammed Abdulrahman náà sọ pé lóòótọ́ ni pé ọ̀rẹ́ làwọn méjèèjì. Ọ̀gbẹ́ni Abdulrahman ní kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tán làwọn ti fi tó àwọn ọlọ́pàá létí. Ó tún fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti sin òkú olóògbé náà sí ìtẹ́ òkú mùsùlùmí tó wà nílùú Ìlọrin. Ẹlòmíràn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tún ṣojú rẹ̀, arábìnrin Rasheedat Kazeem, ó rọ ìjọba láti fòfin mú Gafaru ní kíákíá. Alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, Èjìrẹ́ Adéyẹmí, tún ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Arábìnrin Adéyẹmí ní iṣẹ́ alápatà ẹran ni Gafaru ń ṣe nílùú Ìlọrin. Alukoro àjọ ọlọ́pàá ṣàlàyé pé nígbà tí ìjà bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì ni Gafaru gún Túndé ọ̀rẹ́ rẹ̀ lọ́bẹ lọ́rùn. Adéyẹmí tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kọmíṣánná àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, Adékìmí Òjó, ti pàṣẹ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní kọmíṣánná ọlọ́pàá tún pàṣẹ pé káwọn ọlọ́pàá ṣàwárí Gafaru tó ti sá lọ báyìí kó lè fojú ba ilé-ẹjọ́. Ìròyìn Awíkonko tẹlifíṣàn kò ní jù báyìí lọ fún tòní. Ire lójú owó rí, ire lójú gbogbo wa ó máa rí láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun tẹ́ ń wò wá, tẹ́ ń tẹ́tí sí wa. Ọmọdásọ́lá Ìfúnníyì lóníròyìn yín. Ó dìgbà kan náà, ire o.